kábíyèsí ọba Adémọ́lá. ọba Musliudeen Adémọ́lá Elétù aṣòròta o aṣòròta láyé àkọ́kọ́. ìtẹ̀ èèyàn bá ń tọrọ lọ́wọ́ orí Àyìndé Wasiu Ọlọ́run ọba mú iṣẹ́ fún. orí àwọn làṣẹ wà ẹnu làṣẹ wà ọ̀rọ̀ tá a bá ń fẹnu wa sọ lójoojúmọ́ àwọn tó nílẹ̀ wọ́n ń gbọ́ Ọlọ́run ọba àánú ó ń gbọ́. nítorí ìdí èyí fẹnu ẹ pé ń tó dá fúnra ẹ o kó o fi ṣàdúrà ara ẹ torí mo rántí láwọn àyè kan ọba Adémọ́lá aṣòro tá lára mi a máa darí fún mi lójú àgbo bí n bá ń kọrin mi o tí mo gbé mọ̀ kàwé ọdún mi rú ọba Adémọ́lá aṣòro tá láyà àwa máa kọrin a ní ipò ọba dára o ipò ọlá. gbogbo ìgbà ló máa ń kọ́ báríyá bá ti dókè tí gbogbo nǹkan bá balance lójú àgbo a ní ipò ọlá dára o ipò ọba a ní ipò yìí wù ú lọ́pọ̀lọpọ̀ òun sì máa lébẹ̀ o. a ní ipò ọlá dára o ipò ọba a ní ipò yìí wù ú lọ́pọ̀lọpọ̀ òun sì máa dé bẹ́ o. owó ọkọ̀ kó náà ń lówó owó ọkọ̀ kó náà ń láṣọ olóhùn adẹni àtàtà adẹni àyẹ̀sí. òun adẹni àtàtà adẹni àpọ́nlé borí bá jọba lọ́la o mo sì máa dé bẹ́ o. ọlọ́wọ́ bá wá ṣe àwa péjú síbí lẹ́nìí. Ambalayelúwà Musliudeen Adémọ́lá Elétù àmbájójú ẹ̀yẹ o ijó ìdùnnú ọdún kan lórí ọlá kábíyèsí Olódùmarè mo gbé títóbi fún ẹ. Aláyélúwà ọba onítẹ̀lé ìtẹ̀lé ọ̀tá Àwórì. Àyìndé Arábámbí kábíyèsí èèyàn tó bá sá sínú ẹ̀ lábínú òṣèlérí oníṣẹ́ Olódùmarè wà máa fi ṣọ́ gbogbo wọn akóbi agbéwà yìí akólé ẹ lọ́wọ́ ìlú Ìtẹ̀lé yìí àtọ̀ba Adémọ́lá àtàwọn aráàlú Ọlọ́run wa kó wọn lé ẹ lọ́wọ́. Ìwọ ló ti ṣe látàná kó tó dè mí ò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìláyé Elédùmarè kó o tún máa bá wa ṣe síwájú lọ kábíyèsí òní Ìtẹ̀lé ká lè rọpẹ́ dá. Arábámbí ló bá ń pa Àyìndé Adé o kábíyèsí òní Ìtẹ̀lé o.
ní ìtàdógún síra wọn a máa ń péjọpọ̀ báyìí láti ṣe ọ̀sẹ̀ ẹ̀gà. Ọ̀sẹ̀ ẹ̀gà ó wà fún pé kí gbogbo ìlú kan wà ní ọ̀dọ̀ kábíyèsí ká ṣàdúrà kọkùnrin ṣe kóbìnrin ṣe kí gbogbo wa dẹ̀ ṣe àjọyọ̀ pẹ̀lú ra wa kí ìlú kó máa ṣe kí ni kó máa tẹ̀síwájú ìtumọ̀ nǹkan tá à ń ṣe lẹ́nu ni. àjọyọ̀ ni àjọyọ̀ ọba wa bí àwọn ọba aláìláì ṣe ń ṣe láti ilẹ̀ wá tó máa ń ṣígbẹ̀dù fún ọba tó máa ń jógbẹ̀dù fún ọba òun náà là ń ṣe ní àyájọ́ tí èní yìí. ìṣẹ̀ṣe ni ní ìlú tí ó bá ní ọba ó dáa láti máa ṣe ọ̀sẹ̀ ẹ̀gà kí ìlú lè tù kó lè bà gbogbo oore tó bá ti lọ nínú ìlú á padà sínú ìlú torí ọ̀sẹ̀ yẹn jẹ́ ọ̀sẹ̀ tí àwọn baba ńlá wa tí wọ́n ń ṣe nígbà nì so òun náà làánà ládé bá torí ẹ̀ náà ni àwa náà ṣe ń ṣe lásìkò ọba Adémọ́lá Àṣòróta Onítèlè of Ìtèlè
ojú bá pé gbà lára rẹ̀ kó máa ní kó máa yan kó máa ní kó máa yan o ẹ̀yìn kùlé lọ ká máa wà o ilé la ṣe nílé èrè ọba ò ṣe mú kọ́lá máa ń ṣe ilé tí ò ṣe mú kọ́lá máa ń ṣe ojú bá pé gbà lára rẹ̀ kó máa ní kó máa yan kó máa ní kó máa yan o ẹ̀yìn kùlé lọ ká máa wà o ilé la ṣe nílé fáláhùn ò mú ẹ irọ́ la ṣe ní nǹka fáláhùn ò mú ẹ irọ́ la ṣe ní nǹka ojú tó ti rókun kò ní bẹ̀rù ọ̀sà ojú tó ti rókun kò ní bẹ̀rù ọ̀sà bí ẹ̀rọ ewé ẹja bí ẹ̀rọ ògùn mẹ́sà òtútù ìmẹ̀jà lálẹ́ odò orí ìfọ̀nà ta. Ìbẹ̀rẹ̀ àdúrà ìjókòó ọ̀sẹ̀ ilé mi bá a bá mú lọ ilé alára àti mú padà lọ sílé ayé tó wá kú ilé alára. Kábíyèsí onítẹ̀lé ẹ̀yin ìyá mi lọ́tà ọmọ lọ́tà odò ọmọ aródó dẹ̀dẹ̀ omi nǹkan ò ní jẹ́yàn níjà wa náà o ẹ kú àdúró ti ìyá o ẹ̀yin náà á máa dá o nítorí ìdùnnódùn ní gbogbo ń kọ́ sí ìyá àti bàbá ló lọ ọmọ nísìnyí gbà tí àwọn obìnrin wa ká tó ṣe àdúrà àwọn bàbá wa ló kọ́kọ́ máa ṣe àdúrà tí wọ́n bá ṣàdúrà àwa tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ àwa bàbá àwọn ọ̀yá wa lọ́tà tó ń fẹ́ tiwa tí ó lórí ire ìyá àwọn ọmọ ìyá yẹn wà bí àjọ wà bí náà nìyá ta àní kó wá fún aládùúrà ọmọ lọ́tà ọdún ọmọ arógbé ẹ̀dẹ́wọ́ mi ọmọ onímọ̀ kọ́ àgbìnà ọmọ ẹlẹ́sẹ̀ àlọ́dọ̀ abẹ́ ẹ̀sìn ibẹ̀ ni ẹ̀jẹ̀ dáhùn ìyámọ̀dẹ̀ tó wà ń bẹ̀ ó yà kọ́kọ́ fún aládùúrà pàdé láàrin. lórí gbogbo àwa tá ẹ jẹ oyèlé lórí lásìkò tí ilé kan máa kéde pẹ̀lú máa kéde ẹ̀yẹ abónúlé a máa bí wẹ́rẹ́ a máa tọ́wọ́ àdàbòsì ẹni tó ń bẹ lọ́rùn ọmọ fẹ́ẹ́ tó borí àpòrè lásìkò tí ọ̀dọ̀ máa sọ inú ẹ̀ lásìkò tí ọ̀dọ̀ máa sọ ọ̀dọ̀ àbàṣà lásìkò kábíyèsí ló máa rí bẹ́ẹ̀ ló máa rí ìyá mú gbogbo ẹ tó bá lò máa kó dàbò wọ̀ ní tèlè kó bá bomi títí sàrà máa ní gbogbo ọmọ rẹ̀ kó bá jẹ ẹran ata a máa pa lórí ẹni tó bá sọ pé kílù ìtòrò ilé àtòrò ọmọ àtòrò nígbà alẹ́ ẹ̀yìn àtòrò gbogbo ẹ̀yin olóyè ọkùnrin olóyè obìnrin á dà fún gbogbo wa o àmọ́ ò ṣe o àpẹ́ lórí àpèrè o ọ̀pọ̀ ọ̀là tó fún wa yẹn á dà abẹ́rẹ́ mọ́ wa lọ́wọ́ yìí ọdún eku wa ń bọ̀ ẹnì kan ò ní pẹ̀lú inú wa o àjọ máa péjú ṣe ni o ẹgbẹ́gun bá jáde aṣọ ẹ̀ máa ń ṣẹ́kù ni àná wa ṣẹ́kù sí wa lọ́wọ́ ni kábíyèsí wa àṣírí yín ààbò nípa tí kábíyèsí máa ń ṣe fáwọn olóyè ẹ lè ṣe fún wa ẹ lè ṣe fún wa o iná òdì ẹni tán wò yí o gbogbo bí tẹ́ ti ń ṣiṣẹ́ wàhálà àdàmú ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàhálà àdàmú ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o gbogbo ọ̀rẹ́ tẹ́mi tó ń bá yín ṣiṣẹ́ á máa dà fún wọn wọn ò ní kúkú òjijì bẹ́ẹ̀ o wàhálà tó débẹ̀ ọ̀tẹ̀ èèyàn ti lè ṣe pa kò ní dé báyìí o iléeṣẹ́ yín á túbọ̀ máa lé sí i o bẹ́ẹ̀ ló máa rí o. Ṣẹ́gun ṣẹ́gun wá ṣẹ́gun wọn ṣẹ́gun àgbàríkà wọn.
ẹ pẹ́ lórí àpèrè yìí o orí òní fọ́ yín ẹ̀dọ̀ òní dùn yìí àṣìbá àbọ̀ òní báyìí àpẹtọ́ orúkọ òní ràn yìí lágbára ọlọ́run lágbára ìyá tẹ̀ta rẹ̀ jáde lágbára bàbá tẹ̀ta rẹ̀ jáde nítorí ìgbà tí wọ́n ń ṣòwò yín báyìí ó ṣòfò àjẹpọ̀ tí ó wọlé òun fi dá ìyá ní àtìbára ńlá ó ṣòfò àti àjẹpọ̀ kò ní lágbára. Àtọwọ́ oyè ń bọ̀ lọ́nà ẹ lè jẹ́ o àwọn oyè dé wàhálà yẹn kò ní ṣẹlẹ̀ sí ní o ọjọ́ yẹn bá yà á lù o gbogbo ọ̀la máa péjú ṣe o kò ní sólùkú láàrin wa o àtọwọ́ balẹ̀ o àdúrà wọn á gbà o wọn á mọ̀ ṣe o wọn á pẹ́ lórí àpèrè o wàhálà tí ìwà tí balẹ̀ máa ń kú tó máa fi ń gbalẹ̀ kẹ̀ lọ lórí wọn lọ́rùn wọn wọn ní ṣe o wọn ní ṣe Alẹ́ Adélẹ́yẹ. Kábíyèsí onítẹ̀lẹ̀. Kábíyèsí onítẹ̀lẹ̀. Èsì ogóòdó. Èsì ìbálẹ̀bálẹ̀. Ìkẹyìn olóyè náà. Wípé tọ́mọ tí wọ́n ti tó 40 days, 40 ọjọ́ nínú màmá tó bí. Ọlọ́run á ní kọ́ màláíkà. Kọ́ lọ kọ́ sílẹ̀. Gbogbo nǹkan tẹ́nìyẹn máa jẹ́ láyé. Iye ọdún tó máa lò. Ó máa lókìkí ni. Ó máa lọ́lá ni gbogbo kò tó máa jẹ́ lọ́ní kọlọ́kọ́ ló fi ń dá lójú pé ìtẹ́ ń jẹ́ lẹ́nu inú ìyá ilẹ̀ ti pé wá ayé kan náà ti dìsáìdì ẹ̀ gbogbo báyà tó náà ti kọ́ wọ́n yín dáadáa ara yóò ní bàjẹ́ gbogbo nǹkan tó náà ti kọ́ wọ́n yín dáadáa ara yóò ní bàjẹ́ gbogbo nǹkan tó ń pa kádàrà jẹ́ Ọlọ́run jẹ́ kẹ́ ẹ lè ṣe gbogbo nǹkan tó ń bà tó bọ̀tán jẹ́ Ọlọ́run jẹ́ kẹ́ ẹ lè ṣe kábíyèsí gbogbo àwọn tó nífẹ̀ẹ́ èèyàn wípé ẹni kábíyèsí wa ni lọ́mọdé lágbà nísì dáadáa Ọlọ́run á fẹ́ Ọlọ́run fún dáadáa dípò yìí ọ̀run lè ti gbé wá kì í ṣayé yìí ipò yóò ní wọ́n yàn ipò yóò ní wọ́n yín káni wọ́n sọ tinútinú ni gbogbo bí tára náà tẹ̀lé sí tọ́lá ẹ̀kọ́ òun wà o gbogbo ẹni tó bá ń wá ṣubú ìlú yìí Ọlọ́run á gbé ṣubú gbogbo ẹni tó bá ń wá dáadáa fún ìlú yìí Ọlọ́run á gbéga ilé Ọlọ́run náà dá Ọlọ́run á dá kábíyèsí ẹ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ọtọ́ ẹ̀ṣẹ̀ alátìlẹyìn fún ìlú yìí lónìí lẹ́nu lájẹ̀ lòdì tí wọ́n náà máa dá o. Ọlọ́run wọlá pé mi fagídí gbà mi ò lọ bẹ́ẹ̀ nìkan lẹ́yìn tẹ́ bá mi ṣe gbogbo tí mo sọ ìtọ́nà jẹ́ ká rọrùn mu Ọlọ́run gbàdúgbò yìí sọ́nà orí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o ọmọdé ni mo fi káwọn onílẹ̀ gbà o orí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o. Lọ́fọ̀ àwọn balẹ̀ àkọ́kọ́ ọdún lọ ní kọ̀ọ̀kan. Olúwadé bọ̀. Ilé wa rójú àwọn ará
wáyé o a máa lọ rẹ a máa bọ̀ rẹ lásìkò kábíyèsí wa ọlọ́wà tó kí ló lọ sẹ́yìn o àbúrò abibẹrẹ o àgbà àtọwà làkóso ọmọdé àdàgbà o àgbàgbà àgbègbè àjẹ wọn mọ orílẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o. Bankyo, Naina Anjar, Ashwat Alay Andam, Bankyo. ọ̀sẹ̀ gà lámì ṣe lè tẹ̀lé ó wà nínú kùsẹ̀ ìbáyé là ń ṣe lílẹ̀ àwórì kílù tùbà kẹtùṣẹ ìwà mi ṣeré rẹ. tó ṣe pàtàkì ní ìlú Ìtẹ̀lé láti fi gbé ọba ga láti fi gbé adé ga láti fi tún ṣe ìdúpẹ́ pàápàá jùlọ bẹ́yìn àgbàlagbà bẹ́ẹ̀ ṣe máa ń sọ ẹni bàbá ẹni òun nìṣẹ̀ṣe ẹni ìyá ẹni òun nìṣẹ̀ṣe ẹni ọ̀sẹ̀ Ẹ̀fà wọ́n ṣe ní ibòmíì wọ́n ṣe ọ̀sẹ̀ lóríṣiríṣi káàkiri ìlú ọ̀sẹ̀ Gbẹ̀du ó jẹ́ pàtàkì ní ìlú Ìtẹ̀lé láti fi gbé adé ga kábíyèsí ọba Adémọ́lá. kábíyèsí gbogbo atọ ẹ wà á dàgbà wà á dògbò wà á fọwọ́ pawú ẹ fèrèkì jóbi ẹ fẹ̀yìntì ẹ máa jẹ wọn mọ ẹni ọlẹ́nu òní gbà ṣe ń ṣe ẹ̀gbọ́n òní gbàrí ọwọ́ yín dànù wáńgàn tó ń bẹ lẹ́yìn yín ò ní jábọ́ àwọn oní wáńgàn àwa yìí náà ni àní jábọ́ ẹ̀yin náà ò ní já sọnù agbénipa ni ayakìlà ni assassin ni ọ̀sán àtòru kì í rìn pàdé ẹ̀ ní pàdé wọn táyà tọmọ ẹ̀ ní rìn pàdé wọn ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó wà láyé tí ò lógun Ọ̀rúnmìlà lógun lọ́jọ́ kìíní bàbá ogun àtọ́ wọ́n ní Ọ̀rúnmìlà ogun yìí pọ̀ àwọn òun aṣẹ́gun Ọ̀rúnmìlà bá fàyàjọ́ sẹ́yìn ó ní kọgídí awo wọn lóde Ẹ̀gbá kọgìdì awo wọn lóde Ìjẹ̀ṣà òun ló dífá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ kìíní nígbà tí bàbá ńlá jagun odò pàkúrọ̀ wọn náà Ọ̀rúnmìlà ò ní dé Ọ̀rúnmìlà náà máa dé wọn ní bàbá kí lórí tó ló máa fi dé ó ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé jọ́tọ̀ gẹ̀gẹ̀ pápọ́n tí inú ẹ̀ máa ń bá ìwọ wọn kàṣà ìdògì sí wọn lápò oṣó lé ní àjẹ́ lé ní amọ́niṣe ní afàníṣe mọ́niṣe ní aṣẹnibánidárò ní wòlíì babaláwo èmèrè ní nílùú ilẹ̀ Ìtẹ̀lé káríkárí gbogbo ìlú ilẹ̀ Ìtẹ̀lé tó bá ní ọkùnrin tí aṣòro ta Adémọ́lá eléyìí fẹ́ gbà nílùú Ìtẹ̀lé ẹ máa fi wọn pé ìwọ wọn pàtàkì bókèdè bá tọ́ bó bá bí gba ọmọ báyìí kó pọ̀ ọmọ ọ̀tá Adémọ́lá nílùú Ìtẹ̀lé inú àjálẹ̀ lọ́dún máa ṣe. Bọ́ ọ bá mú màálùú fún ẹ̀ ló máa ń fẹsẹ̀ ara ẹ̀ nínú gbogbo ọmọ ọ̀tá yìí ọ̀tá ọmọdé ni ọ̀tá àgbàlagbà ní obìnrin ọkùnrin oṣó ni àjẹ́ ni adáhùn ṣe ni tó bá ní wíkú tí ó ẹgbẹ́ bá ń tẹ̀lé á fẹsẹ̀ ara wọn. Ògúnlágá yí ọ̀sìn mọ́lẹ̀ lóbi nílé bẹ̀jẹ̀ méje lògùn méje nìre ògùn olówó ló máa ń jaja ògùn gbẹ́nàgbẹ́nà ògè ọ̀tọ̀ ló ní ìrìn pàtó tó bá jẹ́ aṣọ náà la ṣe gbogbo aṣọ màrìwò láṣọ sọ́yìn ọjọ́ tó ògùn torí òkè bọ̀ aṣọ náà ló mú bora èèyàn pẹ̀lú bọ̀ sọ́run tẹ́ ẹ bá pọnmi ẹ fi tògùn sílẹ̀ tẹ́ ẹ bá ròkà ẹ fi tògùn sílẹ̀ tẹ́ ẹ bá rọtí ẹ fi tògùn sílẹ̀ ògùn ló piṣu ògùn ló wuṣu ògùn ló fi ṣu síná tíṣu náà fi iná wọ́rọ́wọ́ ọkùnrin gbangba gidi ọkùnrin àwà wọ́wọ́ kábíyèsí elétu ọba Ìtẹ̀lé gbogbo àwọn ọ̀tá ẹ̀ báyìí
gbogbo àwọn ọ̀tá ọba kábíyèsí tèmi aṣòro ta láyà bí ìbọn gbogbo àwọn ọ̀tá yín ògúnlákàyé àfẹ̀jẹ̀ wọn. ìṣe mi kẹ́yìn jẹ́ adé ọ̀tún wílé ní arọ́kùnrin kẹ́yìn ní kí ọwọ́ ẹ̀dọ́kùnrin lọ iléeṣẹ́ ẹsẹ̀ ẹ̀dọ́kùnrin rọ lédi apá ẹ̀dọ́kùnrin rọ lédi ọwọ́ yín ò ní rọ ẹsẹ̀ yín ò ní rọ àwọn yín ò ní lọ ọpọlọ yín ò ní jọba ẹni déré ṣe ń di ọdún báyàtọ̀ ọmọ ẹni déré ṣe ń di ọdún wèrè ló máa ń déré ṣe ọ nífẹ̀ẹ́ bá wèrè fún wa ṣe kò ní yà ní sàkání ojú yín ò ní fọ́ o kárí bí àtẹ̀bẹ́ o ní orúkọ Jésù Kristo Olúwa wa. Àmín àmín àmín. Sẹ́lú alánà bíi kárí. Èèwọ̀. Oríwo kú. Oríwo kú. Oríwo kú. Eléjú ẹni àádọ́ ẹ̀ wò. Omi láàmọ̀ ewu ayé. Ẹni àádọ́ ẹ̀ wò. Omi láàmọ̀ ewu. Olọ́dún lè káfẹ́ ó lẹ́ni àádọ́ ẹ̀ wò. Omi láàmọ̀ ewu ayé. Ẹni àádọ́ ẹ̀ wò. Omi láàmọ̀ ewu. àdúrà kì í pọ̀ jù àfi tí ò bá ní tó ibi tó ti ń ṣàdúrà nǹkan máa ń tẹ̀síwájú ni so ńgbà tá a bá ń péjọ tá à ń ṣàdúrà ní tàdógún mo filẹ̀ fún yín kẹ́ ẹ lè ro nǹkan tó máa ṣẹlẹ̀ torí ìlú a máa tẹ̀síwájú ni a dẹ̀ ti ń rí pa àdúrà náà gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀. ìtàdógún méjì sẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta rèé tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìgà yìí jẹ́ pé kí á pe gbogbo ọmọ ìlú papọ̀ kí á ṣígbẹ̀du ká ṣàdúrà ká wúre lójú àwọn òòṣà wa ká lè ṣàdúrà ká wúre fún ìlú ọmọdé àgbà obìnrin ọkùnrin ìyàwó ilé àlejò ká papọ̀ ká ṣọjà àjọyọ̀ ká jọ gbé ìṣẹ̀ṣe wa aṣọ funfun ni aṣọ tí a yà sọ́tọ̀ láti wọ̀ fún ọjọ́ èní yìí nítorí pé aṣọ funfun ó mú ọ̀sí pé ohun tí ò lábàwọ́n ó tún túmọ̀ sí ajé àti ìlọsíwájú ìlú ní kábíyèsí pé ká máa ṣe ọ̀sẹ̀ ìgà yìí ní ìtàdógún kí a tó bẹ̀rẹ̀ ṣẹ̀gà ó kọ̀ lọ ṣẹ̀gà lálẹ́ àwọn orò aké ìyẹn á ti fi túmọ̀ fún wa pé wọn tó bá gbóhùn orò àwọn pé ọ̀la o ní ọ̀sẹ̀ ìgà bíi awareness gẹ́gẹ́ bí olóyìnbó ṣe ń sọ. àwọn ìyá wa lọ́jà nìyẹn o. àbámọ̀ kí ni mo jẹ́ fún kò ní jẹ́ ti yín gbogbo ọmọ yín ló máa yàn ló máa yàn jù ẹ wá fẹ̀yìntì báyìí ẹ jẹun gbogbo àwọn tó bá rọ̀gbà ní yín ká báyìí hàn ní jágbàrè lójú yín hàn ní jágbàrè lójú yín kábíyèsí ẹ ní rí wàhálà o wàhálà ìdààmú ò ní jẹ́ ti yín o ẹ ní fẹsẹ̀ yín lọ sí lọ́ọ́ ti máa pa yín ẹ ní fẹsẹ̀ yín lọ sí lọ́ọ́ ti máa pa yín ẹ tó bá ní báwo ni ti ṣe jẹ́ báyìí á jẹun lé adàṣọwọ́ lójú ìyá mi lágbára bàbá mi bó ṣe máa rí fónítọ̀ ọ̀hún nìyẹn ẹ̀yin bàbá mi bàbá mi wọ́n kí yín o ẹ kó àdúgbò ẹ ní sún kékeré o ẹ dàgbà ẹ dògbò ẹ fọwọ́ pa ẹ fèrè ìdìjọ mi wàhálà ìdààmú kéré kò ní jẹ́ ti yín gbogbo ẹ̀yin olóyè pátápátá àbámọ̀ kílẹ̀ wá fi wá síbí lẹ́yìn kò ní jẹ́ ti yín o ẹ wà ní délé bàbá mi jẹ́ ẹ fọmọdé di oyè yìí ẹ fàgbà lò agbára Ọlọ́run gbogbo ẹ̀yin ìyá mi ó kí yín o ẹsẹ̀ wà ní oṣù ẹsẹ̀ ìní wá yín tì o wàhálà ìdààmú kéré òní jẹ́ ti yín o ọkùnrin á túbọ̀ balẹ̀ jù báyìí gbogbo kọ́tẹ̀ ń fẹ́ akọ̀yìn lọ́wọ́ gbogbo ọmọ yín ọ̀ ní gbùgbàdo ẹ̀ wà nífẹ̀ẹ́ bá fún wọn lóúnjẹ dasẹ́nu da o.
kíní ẹ̀jẹ̀ mi. Ṣé o mọ̀ pé ìyá ló lọ mọ ìyá ọmọ ló ń kà ló yẹn o? Àṣẹ. 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 Ọmọ òjì máa lò. Mo ṣe bá o. Mo ṣe bá bẹ̀rẹ̀ lórí òkú. Abábùrámọ̀. Ọmọ olóró ìjàmbá. Ọmọ sàdékà ọmọ sọ̀ọ́bà. Ọmọ olókùn ẹ̀pà ẹgbẹ̀rún àjẹ́. Ọmọ èkó àfi gbogbo wọn lẹ̀kẹ̀ fálè. Mo ṣe bẹ́ẹ̀. Láti gbọ́ tí kábíyèsí ti jọba. Àwọn èèyàn sọ fún mi pé bí kábíyèsí bá wọ̀ ní tẹ̀lẹ̀lẹ̀ yá ajé ló dé. Ọmọ ajé dẹ̀ ni bó ṣe wà yìí, wọ́n bí má jẹ́ rẹ̀. Ajé yẹn náà dẹ̀ tún máa gbòòrò sínú ìlú. Olórí á ṣiṣẹ́ ìbí. Ọlọ́mọ á ṣe. Lẹ́yìn tá a ṣe léyìí, a tún ṣọdún náà, ṣọdún mẹ́rin á ṣe ìdílé lọ. Gbogbo ẹni máa péjú ṣe. Bàbá àrò. Ojú ọmọ. ẹ ṣe bàtẹ lè kẹ́ ọ. Ojú ọmọ. àdìgẹ́ ṣe bàtẹ. Ó dà mo ṣe bàtẹ. kí n kájọ àlẹ́ gbà ó. ẹ ṣe bàtẹ lè délẹ̀. Àdúrà ti gbà. ẹ ṣe bàtẹ lè délẹ̀. torí tèlè lẹ́wà yìí. Ojú ọmọ. Ẹ ṣe. Egura mọ́tò. Àwọn tó máa lọ gbẹ̀sà ó. Ìyá ti yẹ. Abẹ́ ti yẹ lólú. Ilé lójó lọ́wọ́. Ìtẹ̀lẹ̀ ló làdúrà. Òní ojú kí èráyè. Òní ráyè kí èròjú. Bó bá sọ̀nà akọ́lùgbò. Jágbà jágbà àjà lójú. Inú mi dùn ohun tá à ń ṣe lénìí ń bí torí kábíyèsí ọlọ́run ló yàn fún wa ọlá àgbà tó dé ìlú dẹ̀rọ̀ gbogbo nǹkan dè ń lọ dáadáa a lè dúpẹ́ fún ọlọ́run pé ọlọ́run ló yàn fún wa ọlọ́run á dè fún lẹ́mìí gígùn ọlọ́run á fún lálàáfíà gbogbo tó máa ṣe tó máa fi tún lè ṣe ọlọ́run á máa fún gbogbo àwọn ọ̀tẹ̀ aborí wọn torí ibi tí ìlú yóò dé tẹ́lẹ̀ ìlú ti ń débẹ̀ àti ń kọjá bẹ̀ I'm a retired director in Lagos State Ministry of Information Printing but adúpẹ́ ìlú ìyá mi níbí bàbá mi ní Èkó but ìlú ìyá mi ní ibi dè mo lò sí ibi náà mò ń gbé ibi náà mo kọ́lé sí. ọba wa Adémọ́lá Àṣòróta ògbójúlógún kan máa jẹ́ ǹkó ọba tó dáa ni ọba tó nífẹ̀ẹ́ àlejò tó nífẹ̀ẹ́ onílé tó nífẹ̀ẹ́ gbogbo ìlú tó wà ní abẹ́ ìtẹ̀lẹ̀ tó dẹ̀ jẹ́ pé kò sí ọ̀rọ̀ tí wọ́n kó dé iwájú kábíyèsí wa tọ́rọ̀ náà níyanjú kábíyèsí dẹ̀ jẹ́ èèyàn oníwà tútù oníwà rẹ̀lẹ̀ kò sí ẹni tí kábíyèsí wa tí yàn lè bọ̀wọ̀ fún báyìí náà làánà dẹ̀ ń bọ̀wọ̀ fún wọn torí kábíyèsí wa ọba wa Adémọ́lá Àṣòróta ọba tó dáa ni. Yorùbá sọ pé aṣọ ìgbà là ń dá fún gbà ọba títẹ̀lé tó nídìí ní wákàtí òun lọ́lọ́run fún wa ó jẹ́ ọba tó ní ẹ̀mí pé kí gbogbo wa ká parapọ̀ kájọ ṣèlú ó jẹ́ ọba tó nífẹ̀ẹ́ ará ìlú tọkàntọkàn ó jẹ́ ọba tó yẹ pé tó bá rán iṣẹ́ á dúró tiẹ̀ abẹ́ débẹ̀ ó fẹ́ kí gbogbo wa ká wà nìkan náà ká dẹ̀ máa ṣe dáadáa. gbogbo olùtẹ̀lẹ̀ àgbèjọ wa àgbèjọ ọmọ àgbèjọ àlàáfíà ẹni rí wàhálà ẹni rí ìdààmú wà lórí báyìí ilé tẹ̀ fílẹ̀ láyọ̀ àtàlàfíà lẹ́ máa dọ̀hún bá wọn. ọba Adémọ́lá Àṣòróta láyà kábíyèsí o
lákòókò ẹgbọ́ lẹ́ẹ̀kan mo sọ mo ní ọmọ ọba ni mí bẹ́ẹ̀ bá sì jẹ́ ọmọ ọba ó gbọ́dọ̀ mọ ìyáde ó dẹ̀ gbọ́dọ̀ mọ pàtàkì tí ọba jẹ́ láwùjọ yàtọ̀ sí àwùjọ káàkiri gbogbo ilẹ̀ kó tó jíire. Kábíyèsí jẹ́ ọba pàtàkì ó jẹ́ ọba tí ó létí gbọ́ ó jẹ́ ọba tó jẹ́ wípé ó fẹ́ kí ìdàgbàsókè kó bá ìlú Ìtẹ̀lẹ̀ pàápàá jùlọ gbogbo Àwórì pátápátá. Ó jẹ́ ọba tí ó fẹ́ràn àlàáfíà ó jẹ́ ọba tó fẹ́ràn ìdàgbàsókè. Kábíyèsí tún jẹ́ ọba tó jẹ́ wípé ó máa ń fẹ́ láti mú ohun mèremère ohun tuntun láti máa fi gbé ilẹ̀ Àwórì lápapọ̀ lárugẹ. bàbá ní ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọba aláìlúwà Dr. Musiliu Aṣòrotaláyà bí ọ̀bẹ èèyàn gidi ni o wọ̀lúkìlú dẹ̀rọ̀lá àwọn iṣẹ́ ribiribi a ti ń wárú ọba tẹ̀rẹ̀ ti pẹ́ lílù Ìtẹ̀lẹ̀ ọba Adémọ́lá ó ṣe bẹbẹ lílù Ìtẹ̀lẹ̀ àyàn pàtàkì ni kò sínú afẹ́ jẹ má fi ayó kóòtù ń jẹ kó sì jẹ kẹ́ńtà kókó jẹ́ èèyàn pàtàkì lọ́ba wa Adémọ́lá yìí jẹ́. inú mi dùn gidi gan ìgbà kábíyèsí wa aláìlúwà Aṣòrotaláyà 1 Onítẹ̀lẹ̀ of Ìtẹ̀lẹ̀ ìgbà wọn ń sọ wá sówó ó ń sọ wá sọmọ ó ń sọ wá sí àìkú baálé ọ̀rọ̀. a ní ọmọ wa kan tó ṣẹ̀ṣẹ̀ dé tó wá kí wa ń sìn tó fẹ́ farahàn wá gẹ́gẹ́ bí ọmọ wa náà a sì ní kí kó yọ sí gbangba ká tẹ̀ pé ká kí kóun náà kí wa nítorí wọ́n ní kí àkókò tó gbé tóbi sọnù ọmọ wa akọgun tá a ti ń bèrè tó dé kó wá fún wa lẹ́nu àdúrà kó wá ṣàdúrà fún wa kí bàbá àdókò jẹjẹ. ọba kí ọ ẹ náà jẹ ẹ̀mẹ́ta wà lọlẹ dáadáa. ẹ̀mí mú ẹ wá tèmi. ẹ̀ á fojú kan ra wa ó kù rẹpẹtẹ. àti ilé wọn àtọ̀nà wọn ọlọ́ máa fọwọ́ bàjẹ́ fún un bá àánú ọlọ́run pa gbogbo olùkọ́ bá dé báyìí àánú ni wọn eré ní tí wọ́n máa jẹ́ eré ní tolókun lè ń tọ́ lọ́sà ọjọ́ tó mi sí lọ́dọ́ tá a bá tó mi sí ọjọ́ náà mi tó ìdarí wọn fún fífowó ọdún sọlá ọdún sáyẹ̀kù balẹ̀ ọ̀rọ̀ gbogbo ibi tó dé níbi ìbá fọwọ́ gbà gbogbo ẹ̀ máa ń dé tó bá ti fọwọ́ gbà báyìí ìgbẹ́ ní kó bá lọ sí ayọ̀ ní kó máa bọ̀ sí gbogbo àtọ́lá tó wà lé wọn kọ́ ló máa yẹ kó pa ọmọ ológo lọ́lọ́ ń ṣe wọn láti tẹ̀lé kí ọmọ bá tó ṣe wọn lọ́mọ ológo ní túbọ̀ jẹ́ kí òkú náà bá wọn kalẹ̀ gbogbo àwọn ọmọ tán bí àti ìyàwó àtọmọ àti gbogbo nǹkan wọn ọlọ́jẹ́ kókò kó máa bá wọn kó máa fi lé wọn sílẹ̀ kó máa fọ̀rọ̀ wọn sílẹ̀ kó máa fi lé wọn sílẹ̀ gbogbo ọmọ olùpèlè pátápátá gbogbo nǹkan bá wà wọ́n bá àánú pàdé wọ́n tún lè wo ilé ọlá ilé yìí àìsíbálẹ̀ ogun ọkàn ni gbogbo àwọn ògbèríko tó wà nílùú Ìtẹ̀lẹ̀ náà ọlọ́run ṣètò Onítẹ̀lẹ̀ kọ́dọ̀ ṣe tiwọn náà. ọlọ́run náà Nàbí tí fílẹ̀jì tó wà lábẹ́ Onítẹ̀lẹ̀. ọlọ́run máa fi wọn kọ́ alẹ́kùn àṣẹ ibi tó bá wọn bá wà kó jẹ́ lẹ́rìn olóhùn fọ lọ́wọ́. ṣọlẹ̀ ní ilé nílẹ̀ là ń sọ̀rọ̀ àpárí bẹ́ẹ̀ ni gbogbo ibi tí ibi tọ́mọ̀ ní Ìtẹ̀lẹ̀ bá wà ilé ní kí tí wọ́n máa já sí. àgbáyé ó ṣe bàbá.
Oni ṣàdúrà fáwọn ìyá ni. Akọ̀gbọ́n ní kò ṣàdúrà. Lọ́pọ̀ tí bẹ́ẹ̀ kọ́ tún jẹ́. Ní kò ṣàdúrà fáwọn ìyá ìwádìí. Kí àyàbá kó wá fún aládùúrà. Kábíyèsí bàbá. Yọ lẹ́nu àjẹ́ àṣòro tàlẹ́yìn dáhùn. Ẹ jọ̀ọ́ mo kọ́ lọ́nbẹ̀ kó ní kálukú kó ọmọ àpẹẹsẹ̀ mọ́. Kó ní kálukú kó àpẹẹsẹ̀ mọ́. ẹyin ti gbẹ́sẹ̀ dé àwọn oníkẹ́ gbé sọ̀tọ̀ kan. Ṣeun tómi ọ̀wọ́ ẹ lẹ́yìn ló wà ní abọ́lọ́ gbómi mi. Omi ọ̀wọ́ ni kí n rò rè o. Kábíyèsí ló ṣe bá o. Ló ṣe bá gbogbo àwọn lọ́ba ìlú Ìtèrè. Wọ́n ti fọwọ́ kù débẹ̀. Tó lójúmọ̀ ìjẹ́ káwọn wọn gbẹ nímọ̀ rẹ̀. Ló ṣe bá ó dùn ọ̀wọ̀. Nígbà mi ó jẹ́ o. Ló ṣe bá ìrókò o. Nígbà mi ó jẹ́ o. Gbogbo ojú ẹbọ ìlú pátápátá ló ṣe bá o. Nígbà mi ó jẹ́ o. Ó sọ àwọn olóńgbò ṣe bá o. Nígbà mi ó jẹ́ o. Ìbá kọ́dá, ìbá ṣẹ̀dá, ìbá kọ́mọ nífà, ìbá fojú hàn ní. Ògidì màlàjà tó kọ́mọ nífà ojú àlá ìbà, ìyá òrùkú ìbà, ọ̀nà tọ́nà rí ìbà, ẹjẹ́ pé bàbá ó ṣe o. Ó ṣe bàyí baálẹ̀ o, kẹ́ẹ̀pẹ́ lórí àpèrè o. Ó ṣe bàyí ìyá mi, kẹ́ẹ̀pẹ́ kó tùbà kó tù jẹ́ o. Ó ṣe bàyí ọ̀dọ́ ìlú Ìtèlè. Gbogbo ilé ìta bá ti ń wí nílé ọba kárọ̀ bá rọ̀ mọ́ o. Omi ló poró ná, kábíyèsí àbúrúta, ẹ̀jẹ̀ gbọ̀tà rẹ̀ jù. Odò kàtàkàtà ní poró ọ̀gbẹ́lẹ̀, ẹ̀jẹ̀ gbọ̀tà rẹ̀ yìí ó di. Tómi bá balẹ̀ omi alápá, odò balẹ̀ alàlúdá, ẹ̀ lápá owó, ẹ̀ lápá ọmọ, ẹ̀ lápá ikú. Ayé òrídìí olókun, ẹnìkan òrídìí ọlọ́sà, ọmọ ayé kan kìí dọ̀ ọmọ onígèlègèlè. Ayé òdìrí di yín o. Ẹ̀fọ́ alágogo idẹ, èdè alágogo òjé, àtẹ̀fún, àtẹ̀dì, eré olúfẹ̀ lásán ni wọ́n ń ṣe. Ẹ̀fọ́ ayé òní mú yín, ìdìdì ayé òní dì yín o. Ẹni bá ní ká ẹ má bọ̀ ẹ̀ní dé bá. Ojú iwájú kì í parun, tẹ̀yìn kì í pàgbín, ibi iwájú ẹ̀ níri o. Àti gbogbo àwọn olóyè lóyè, àti gbogbo àwọn ọmọ ìlú Ìtèrè tó bá fẹ́ aṣòro ta ní eré. Ibi ẹ̀yìn ẹ̀ níri o, ẹni kékan bí awó, ẹni ṣe ṣàbí òwe, ẹni ẹlẹ́nu ò nígbà ṣe yíṣe o. Èjì ó gbọ́ ilé tí mo wí lónìí o. Ọ̀yẹ̀kú méjì gbọ́ o, ìwòrì méjì gbọ́ o, òdí méjì gbọ́, ìrosùn méjì gbọ́, ọ̀wọ́n ní méjì gbọ́, ọ̀gọ̀ràn méjì gbọ́. Mo fọwọ́ kọlẹ̀ mo fi kọ ìyàwó tọwọ́ ìfàgbọ́ ọmọdé òdó ìgbò ògùnlẹ̀ sárí. Ògúndá méjì gbọ́, ọ̀sá méjì gbọ́, ẹ̀ka méjì gbọ́, òtúrúpọ̀ méjì gbọ́, ètúrá méjì gbọ́, awo ìmọ̀le, ìrẹtẹ̀ méjì gbọ́, awo òkú ọ̀run tó bẹ lẹ́yìn yẹn á ṣègbè o. Ọ̀ṣẹ́ méjì gbọ́, awo àwọn ìyá mi àgbàlagbà. Bẹ́ẹ̀ ni òfú méjì èèpà odù, eléyìí tí mo wí lé ní kárò òwúrọ̀ mọ́. Ọ̀ṣẹ́ túnra kì í sọ tiẹ̀ kó má ṣẹ, eléyìí tí mo sọ lónìí ó dàṣẹ o. Bẹ́lẹ̀dà ìyá yóò jẹ́ òṣẹ, bẹ́lẹ̀dà bàbá yóò jẹ́ òṣẹ, ọ̀rọ̀ ẹgbẹ́ yóò jẹ́ òṣẹ o, orí ogun ató o. Obì ló bí ọ̀rọ̀, àdáwáyé láì ṣe ṣe, láti ṣe eré pàkó, tí ò ṣe bí ẹjọ́, àgbà ìpàkó, kò ṣe bí lóògùn, jẹ́ borúborò kó ṣẹ́gun, ojú ẹ̀sùn ló ṣe ṣẹ́gun ọ̀tá. Ẹ̀ẹ́gì tó bá dá ìsapá, apá máa pa. Eléyìí tó bá dá ìsọ̀rọ̀kọ̀ ìrókò máa kó. Eléyìí tó bá dá ìsọ̀ lóru ìlú àwọn olú ẹ̀kọ́ kọlù. Ẹni bá dá ìsọ̀ àjòrò ta onítọ̀ àfọwọ́ra ìṣera ẹ̀. Èṣè ní iṣẹ́ ẹ̀ lápòrókó. Láyé iṣẹ́ bá ṣẹ́gun ẹ̀ ló ṣẹlé. Ṣé dúdú bá fàjọ ẹ̀ ló falé? Ọjọ́ ọ̀gẹ̀dẹ̀ bá ti gbọ́ wá gbélera ni. Tẹ́kìtì ọ̀gẹ̀ bá sẹ̀, orí ara ẹ̀ ló ń ṣẹ̀lé. Òjijì náà gbọ́ kú aró. Òjijì làfọ̀ ń wọ̀.
ọjọ́ ìbìlẹ̀ kó bá délé ayé níṣẹ́ ọ̀pọ̀ náà gbó ìpakópa lọ tí ń pa ní ẹnìkéde níwèrè rìn ìdìkidì lásìkò ìdìrú ẹ̀ gbogbo àwọn ọ̀tá yín wọn ẹ̀rẹ̀ yín wọn kékeré lẹ́yìn igi kúkèrè lẹ́yìn àmù èyí lẹ́ máa rẹ́yìn àwọn ọ̀tá yín ẹni bá fẹ́ jẹ̀sínú tó tutọ́ fún síta onílẹ̀ á mú onílẹ̀ ìtẹ̀lẹ̀ á mú onílẹ̀ ìtẹ̀lẹ̀ á mú odò ọwà á mú nítorí kí ni wọ́n ní ánímì ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí adágbọ́nà lórúkọ tílẹ̀ jẹ́ adágbọ̀rọ̀ lórúkọ tó pelẹ̀ ọ̀lànúhàn àgbẹ̀mí lórúkọ tó pelẹ̀ àtọ̀run ilẹ̀ pánudù aṣọ ìmèrè hánìmí lórúkọ tí wọ́n ilẹ̀ jẹ́ gbogbo ẹni bá ti ń perí yín níbi ilẹ̀ á mú ẹni tó fẹ́ gẹ̀tìnú tó tutọ́ fún síta ilẹ̀ á mú orílẹ̀ làwọn alágbé ṣe orílẹ̀ lágbé jẹ orílẹ̀ lágbé mú orílẹ̀ lágbé jẹ ìmùlẹ̀ méjì tó ṣàwé ìwòrì wọ́n ní kán má fèpè lọ yín orí yóò bèpè mú ẹni fèpè lọ yín ogun ajá rẹ gbogbo ẹni bá fèpè lọ yín ogun ajá rẹ kòrónà ń gbódò odò gbọ́dọ̀ ya ẹni porí ọmọ awo ajé sọfì ọdún bá pèrè yín ajé sọfì ẹ kú oríire ẹ kú oríire ẹ kú àjàbọ́ ẹ kú àjàbọ́ ẹ kú àjàbọ́ ayé òrírí di yé o eléyìí tí mo wí ló darọ̀ àárọ̀ mọ́ tó bá ní tojú wo bẹ́ẹ̀ ní tojú gbọ̀nà ọ̀rọ̀ kọ́rọ̀ kọ́tà ó sọ sílẹ̀ òde ìgúndàṣẹ dábàdìgbò ilé tó tojú kúkú fọ́kọ ó lọ bá wọn lọ́jà ìdìbò mẹ́kùn ó ní kí ló lọ́ọ́ rà wá ó ló lọ́ọ́ rà bá àtàṣẹ wá ó ní akọ́rọ́ ní takẹ́hùn ẹni takùn kó dìde ìtàkùn tó ní kéde má gòkè àlọ́ ẹni bá ní kẹ má bọ̀ ẹ̀ dìde bá gbogbo àtọ́ o gbogbo àtọ́ o. ìdọ̀wọ́ lẹ̀ bó bá dà mí agbórí ilẹ̀ ẹjọ́ jẹ́. ẹ bá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa aṣòro ta láyà ọkùnrin ní ọlọ́run fàrẹ̀ ló yàn fún wa o kò ń ṣèyàn o ìlú yìí á tòrò bó ṣe gbà tó ti dé eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ kò sí wàhálà mọ́ a lè dúpẹ́ fọlọ́run bó lè ṣe mo máa rí nìyẹn ọ̀nà wa ó ń ṣe center ó sọ de hospital ó ti pọ̀ jù ọlọ́run akẹ́ ọlọ́run adé dúró tì. ọba wa Adémọ́lá yìí pẹ̀lú ògo ọlọ́run ìràwọ̀ ò ní wọ mí lọ́sàn-án gangan gbogbo ọmọ tó bí pátápátá báyìí òun máa jẹun ọmọ torí pé ọmọ tó dáa ni ọmọ tó ṣe yàn gan ni ó bá tọ́ pé bá kíní kan bá dé ó máa dúró tiẹ̀ ni lọ́sàn kan orúkọ máa dúró tiẹ̀ tí ò ní padà lẹ́yìn ẹ̀. àti wàá mi ti pẹ́ kò sí pé ká tún jókòó síbi títí lọ eégún ńlá ló máa gbẹ̀yìn gbà kábíyèsí ni kó wá fún aládùúrà ká dìde mi ká máa lọ. bẹ́ẹ̀ni o iṣẹ́ wa ìwádìí rẹ̀ ìbá kọ́dà o. ìbáṣẹ. ìbáṣẹ ìbáṣẹ. ìbá yíya bí òṣòro ń ga. ìbáṣẹ. ìbá àgbolo kìkì òru. ìbáṣẹ. ojúbà ilé ni o. ìbáṣẹ. ojúbà ọmọdé. ìbáṣẹ. ojúbà àgbàlagbà. ojúbà gbogbo àwọn tó kọjá rẹ̀ nínú ìtẹ̀lẹ̀. ojúbà ìṣẹ́ o. adàpọ̀ lu wa o. àárọ̀ wà lọ́rùn. àríwá ti ṣe. àárọ̀ gbogbo. gbogbo ọmọ bíbí ìlú ìtẹ̀lẹ̀ àti àlejò tó bá gbénú ìlú tó bá fún ìlú ìṣe tí wàá dà o. ó ti dáná ọ̀rọ̀ àwọn ìbàjẹ́. àlékún owó. àlékún ìdúgbò. àlékún àlàáfíà. ọlọ́run àdúgbò ètò ìgbésẹ̀. ogun tí ó ti ṣẹ́ nílùú yìí ìlú ọ̀pọ̀ ní pẹ́ẹ́rì mọ́. kábíyèsí oníṣẹ̀lẹ̀ àjẹkù bẹ́ẹ̀. ọlọ́run wá ṣẹ́ nílùú yìí níjọ́ Jímọ̀ tó kọjá lọ́jọ́ ńlá ọlọ́run ọ̀pọ̀ ní pẹ́ẹ́rì mọ́. agbára lọ́wọ́ Ọlọ́run agbára lọ́wọ́ Ọlọ́run agbára lọ́wọ́ Ọlọ́run agbára tó ṣẹ̀mí sílẹ̀ nílùú yìí. adógun wọn ò ní pẹ́ẹ́rì mọ́ lù yìí. ó sọ tọkàntọkàn láti mú wọn padà ṣe lẹ́ni orúkọ tó ń jẹ́ adógun kò ní jẹ wọn nílùú yìí. ẹnu wọn ò ní kò mọ́ nílùú yìí. àṣẹ wọn ò ní ṣẹ́ mọ́ nílùú yìí. gbogbo ríro wọn láburú a máa jẹ tiwọn. adógun wọn di ohun gbàgbé nílùú yìí. láti ìjọ Jímọ̀ wọn di ohun gbàgbé. gbogbo jẹkẹjẹ tó bá tó pè lẹ́yìn eléyìí ẹbí ni ewúrẹ́ máa ń jẹbọ ẹ̀rọ máa jẹbọ láṣẹ mo sọ lé ní mo sọ tọ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ́gun lágbára lọ́wọ́ lọ́wọ́ adógun ní gbérí mọ́ àṣẹ́gun ṣe ṣe wọ́n pẹ̀ pàkí náà. owó bí mo bẹ̀rẹ̀ bí mo wúre ilé mi.
àṣẹ ń dùn bẹ́ẹ̀. mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi lọ́wọ́ kábíyèsí ọba lọ́tà ọba láńlẹ́gẹ̀ẹ́kùn kábíyèsí o kábíyèsí mo dúpẹ́ gidigidi fún gbogbo akitiyan yín kí ìlú Ìtẹ̀lẹ̀ kó lè lọ síwájú mo dúpẹ́ gidigidi o ẹ ṣé ọba àjòkópẹ́ o ẹ pẹ́ àpèrè lágbára Elédùmarè lágbára àṣẹṣe ẹ pẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run ẹni rí kọ olórí o ẹni rí kọ ọmọ o ìlú yín á máa gbòòrò sí abẹ́yìn gbogbo Àwórì gbogbo èròǹgbà yín káwórì lè lọ síwájú á rí bẹ́ẹ̀ o gbogbo ìlú Àwórì pátápátá ẹ ṣé o ẹ kú àdúró ti ọba o mo dúpẹ́ o ẹ ṣé o kábíyèsí ọlọ́ta mo dúpẹ́ o.
mo mi fi àkókò yìí rọ ẹ̀tọ́ ọmọdé ẹ̀tàgbà lè wà lókè òkun ẹ̀tọ́ ń lè ń bọ́ bàjà lè ń bá lùtẹ̀lẹ̀ jà ọ̀n ti ń wá díẹ̀díẹ̀ o ọ̀n ti kù kẹsẹ̀ máa wá o kí gbogbo ọkọ̀ parapọ̀ ká máa bọ̀ káàjọ máa ṣe kórìíra àṣe kí a máa ṣẹlẹ̀ lílù tẹ̀lẹ̀ kò sọ́tẹ̀ tẹ̀lẹ̀ mọ́ gbogbo ọmọ lè wà lókè òkun èmi fà kókò yìí rọ̀ wọ́n kọ́ ọ máa bọ̀ káàjọ máa gbé ìlú tẹ̀lẹ̀ lárugẹ. ká ṣe ra wa lọ́kàn ọ̀ṣọ́ láwà ká tún ìlú tẹ̀lẹ̀ ṣe ká parapọ̀ ká gbàgbé ohun àná ká gbàgbé ohun tó bá ti lọ tó lè máa dá èdè àìyedè tí kò fẹ́ ká gbóhùn ara wa àbí ká gbọ́ra wa yé ká gbé yẹn tì nítorí ọba tá a ní ọba tó ṣe tán láti fọmọdé àtàgbà mọ́ra ni ó jẹ́ ọba tó jẹ́ pé ó fẹ́ kí lọ síwájú wà kí a nífẹ̀ẹ́ ara wa ká jọ wá ṣe nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní àgbájọwọ́ báyìí ni a fi ń sọ̀yà ọwọ́ kan ṣo kò gbẹ́rù lórí.
lágbára Ọlọ́run ìlú tèlè tí ń lọ sókè báyìí kò ní wálẹ̀ láéláé gbogbo nǹkan tó jẹ wá lógún nílùú yìí Ọlọ́run á fi fún wa gbogbo àwọn ọ̀tá ìlú tèlè wọ́n á dẹni àná wọ́n á dẹni ìgbàgbé Ọlọ́run wá gbogbo wa lọ́wọ́ sókè ọmọ ìlú tèlè wọ́n á ṣiṣẹ́ ajé wọn arájé jẹun gbogbo ọkùnrin obìnrin tó wà nílùú tèlè èèmọ̀ kí leléyìí kò ní ṣẹlẹ̀ ní àkókò ọba Adémọ́lá elétò àṣọrótà yìí gbogbo wa la máa mọ̀ sí dáadáa eku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ. àtàlejò nítorí pé àlejò náà ṣe pàtàkì láàrin wa torí pé àwọn náà lọ tún kún wa lọ́wọ́ lọ́ tún ṣe ohun mèremère báwa náà ṣe ń ṣe ohun mèremère sílùú kílùú lè máa dàgbà sókè Elédùmarè kó túbọ̀ máa kẹ́ wa ká má gbóná kórí má fọ́ wa kínú gbogbo wa kó dùn ire tuntun kó máa wọnú ìlú wa wá kó máa gbogbo àwọn tó bá ń bá wa ṣe kínú wọn dùn kínú tiwa náà dùn kílùú yìí máa dàgbà sókè sí kí ọba wa kó pẹ́ kó tọ́ kó lè máa tún mú tuntun ohun tó ń dáadáa tó ti ń ṣe kó tún lè máa kọ̀ntínú láti máa ṣe fún wa. mo bẹ lọ́hùn wípé kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ kó di púpọ̀ sí kí olórí kó ṣiṣẹ́ bí kí ọlọ́mọ kan yè kan yàn kí gbogbo olùtèlè kíkú má pa wá ká má gbókù jáde ká má gbókù wọlé kí ìlú tèlè kó máa tù kó máa bá tí gbogbo ìlú tó wà ní abẹ́ ìlú tèlè ká má rí wàhálà ká má rí dààmú. ìlú tèlè kò ní bàjẹ́ o a máa júṣe fún wa o aboyúnlé ẹ̀mẹ̀bí wẹ́rẹ́ o àgànlé òbí àtọwọ́ àlàbòsùn lásìkò ọba Adémọ́lá yìí kí gbogbo ìlú tèlè kí dẹ̀rọ̀ òṣàlú tèlè kí dìde àwọn alálẹ̀kọ́ dìde ọtí tiwa lè yẹ ọkọ mẹ́tì wá lójú o kí máa rọrùn fún wa lá o.
On the 20th June 2024 táwa ń bí láàfin ọba wa aláìlúwà là ń ṣọ̀sẹ̀ Ẹ̀gà a ti lọ wúre lójú Òṣù nígbà tá a wúre lójú Òṣù a wọlé obìnrin ṣàdúrà ọkùnrin ṣàdúrà ọmọdé ṣàdúrà àwọn àgbààgbà àwọn olóyè ṣàdúrà kábíyèsí wa ṣe kí ni wọ́n fi ọba lé lẹ́yìn náà làwa bọ́ sóde àwa kọsẹ̀ lẹ́sẹ̀ gbẹ̀du lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n sì lu gbẹ̀du ọba fún wa tá à ń jó lẹ́yìn náà àwọn oníbàtà àwọn náà dé wọ́n ṣe àríyá fún wa tí a sì ń yọ̀ tí ní ọba ń dùn pàápàá nígbà tí a parí ọdún iléyá tán àti judgement tí a gbà lórí àwọn tó pera wọn ní adógun láti Supreme Court tí a ń ṣàjọyọ̀ la fi wọn bí lọ́jọ́ ìní.
Hey!
ti ṣètàdógún ẹlẹ́ẹ̀kẹta yìí ẹ máa gbáradì fún ẹlẹ́ẹ̀kẹrin tó ń bọ̀ láìpẹ́ ṣùgbọ́n kó tó dé ẹ máa wo Kítígbé TV èmi Palace Secretary Onítèlè of Ìtèlè ni mo ń sọ̀rọ̀ tí ọmọ mi sí MC Oṣeun lórí Instagram tọ́mọ̀ mi sí MC Oṣeun lórí TikTok àti gbogbo social media ṣùgbọ́n Kítígbé TV ẹ̀yin lọ́balọ́ba nílé Àwórì tilé tókó Kítígbé ìrìn ń gbé fún wa ló máa gbé òkò ní gbé fún wa òkèkè lẹ́múrú sí òkè láàmú wa lọ ilé Àwórì ní bàjẹ́ ìlú Ìtèlè iwájú lọ́pọ̀ ẹ̀bì tí wọ́n ń rú sí iwájú la máa lọ àlírẹ̀rì ẹ máa tẹ̀lé wa lórí Kítígbé àti Ìtèlè Àwórì lórí Facebook kẹ́ máa gbọ́ bó ṣe ń lọ ní ààfin Onítèlè of Ìtèlè Aṣòwòtaláyà 1